والسلام على رسول الكريم صلى الله عليه وسلم. هذا قف ولو أن يدعو محمد وفي أنور سوادي níbi tí kò wá ti gbéra ọlọ́ni kí á gbéra pẹ̀lú bismillah ìgbà tí a tún gúnlẹ̀ ọlọ́ni kí á tún rílẹ̀ gúnlẹ̀ sí ààyè pẹ̀lú alhamdulillah gbogbo tí ó ju ìmá ní ẹwà lọ ọlọ́run fi ṣe wá lójú ọ̀nà kódà tí táyà wọn fọ́ ọlọ́run tó ní kí ó wà ní abẹ́ ìkápá ọlọ́run àdúpẹ́ fọ́lọ́run ìjókòó wa ti tẹ̀lé ọlọ́run kó wà ní fi àlùbáríkà sí síwájú gbogbo àwọn aláṣẹ wa bẹ́ẹ̀ látọ̀rí bàbá wa lásánà àmìẹ̀ bàbá wa kéwú gbagóòdì ọlọ́run kó máa fi nǹkan sí àláfíà yìí gbogbo ẹ̀mí àláfíà ara ọlọ́run kó bá ní yọ̀ǹda rẹ̀ fún yín gbogbo ohun tí ọlọ́run fún yín tẹ́ẹ̀ náà sójú ọ̀nà ọlọ́run má jí kẹ́kọ̀ọ́ bàjẹ́ ọlọ́run kó tún jẹ́ ọmọ lékún sí ọlá Muhammad Rasul bákan náà ṣàdúrà fún gbogbo àwọn aláṣẹ ní stéètì kọ̀ọ̀kan ọba tí ó ti gbé ń kalẹ̀ ní ti dáadáa kó wáyé ọlọ́mọdé máa padà sí ibú gbogbo mẹ́mbà Ittihad látòkè délẹ̀ tó já sí pé à ń ṣe nítorí tí ọlọ́run àti tànábì wa Muhammad la nuridu minkum jazaa wala shukura kọ́wọ́ obìnrin kankan lọ́dọ̀ ẹnìkan àbí lọ́dọ̀ ọlọ́run ọba tó wá máa ń san ní lẹ́sàn ẹni tó bá gbé títọ́ ọlọ́run dání ọlọ́run kò san wá lẹ́sàn dùnú èyí tá a ṣe ní ìjókòó ilé ní ọlọ́run kó bá ní fanbarika sí àgbọ́yé ọlọ́run kó fi sáà ní wa ọlá Muhammad Rasulullah ọlá la hawla wala quwwata illa billah sí gbogbo àtàbà wa parí látò máa padà sáyé wa ọlọ́run dé apara pẹ̀lú salatu salam ọlá bismillahir rahmanir rahim ya awwalul ahwali wa ya akhwal akhirin ويا ذا قوة المتين ويا رحيم المساكين ويا أرحم الراحمين ويا أرحم الراحمين ويا أرحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. kíkà Al-Qur'an láti Ọ̀ṣun àti mention ẹ̀ kí àwọn Èkó tó dé nítorí àti béèrè wọn tẹ́lẹ̀. ìsàlẹ̀ báàgì lọ́wọ́ تحية منا إليكم السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوم تتقلب فيهم القلوب والأبصار. صدق الله العظيم. جزاكم الله خير الجزاء.